Ọlọ́run lókè ọ̀run, ọba tó ní wá, tó ní gbogbo ta ni tó lẹ̀mí wa. A ti wà pẹ̀lú ìránṣẹ́ náà Prophet Michael Olohumbe, olórí ìjọ Lord God event wà ní Akíọ̀dé ní ìpínlẹ̀ Èkó bí. Gẹ́gẹ́ bí ìṣe bàbá ká tó wọnú ètò ẹ bá súre fún gbogbo tó wà. Ògo ni fún bàbá lókè, ògo ni fún ọmọ, ògo ni fún ẹ̀mí mímọ́ mẹ́ta lọ́kan láìláì. Hallelujah, kọrin kíkan sókè. Hallelujah, sọba Ọlọ́run wa. Ǹjẹ́ ní orúkọ Jésù Kristi ni mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí ní àgbáyé níbi gbogbo, kí ilẹ̀kùn àánú kó ṣí fún yín. Máa kọrin yìí bí mo ti ń gbàdúrà yìí, ẹ̀mí Ọlọ́run sọ sí mi lọ́kàn. Ó ní ilẹ̀kùn ayọ̀ mi ti ṣí, ọ̀run ti ṣílẹ̀kùn rẹ̀, ẹ̀mí mímọ́ làlà ṣe pé iṣẹ́ tó kó ikó lọ padà fọmọ. Ní orúkọ Jésù, ilẹ̀kùn ayọ̀ yín ṣí báyìí o. Bó ṣe ń wo program yìí lọ́wọ́, ọ̀run fọkàn ẹ balẹ̀. Ìṣòro ayé rẹ ó pòórá dànù, ọ̀nà ẹ̀ dẹ̀ sì là sí rere. Bẹ́ẹ̀ ni yóò rí o. Ògo ni forúkọ Ọlọ́run. Jésù agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah. A ti wọ inú oṣù February báyìí. Àkọ́kọ́ irú oṣù February. Àwọn kan ló bá February rìn. Ẹ̀yà kan báyìí náà. Ẹ ṣé olótù. Ṣe rí àwọn kan tó bá February rìn kò ní ṣe pẹ̀lú oṣù míì nígbà míì nínú ọdún. Nínú ọdún yìí, nọ́mbà tó kárí oṣù February ọdún yìí kò dẹ̀ ní ṣaláìṣẹ. Àwọn èèyàn máa ṣe rere ní oṣù February gan. Ìdí nìyẹn tọ́lọ́run fi sọ pé kí n wà ní orí òkè àwẹ̀ ní oṣù February. Ẹ̀rí pé February 1st ni mo gorí òkè, mi kì í gorí òkè February 1st. Bí a máa ti ẹ̀gùn bóyá ìdásí méjì February àbí ó ń lọ sópin. But Ọlọ́run fi àṣírí oṣù February hàn mí fún gbogbo àwọn tó bá dẹ̀ jẹ́ February gan. Lórúkọ Jésù ọlá ni tiyín àti gbogbo ẹnikẹ́ni tó bá gba Kristi gbọ́. Ní oṣù yìí 1-2 ni ó bá oṣù yìí lọ. God proceed in what? Bóyá ìbùkún ni wọ́n fẹ́, bóyá ìyanu ni wọ́n fẹ́, bóyá ìgbéga ló fẹ́. 1-2 yìí, 1 is God, 2 ìtẹ̀síwájú. 1 jẹ́ Ọlọ́run, 2 ó jẹ́ ìtẹ̀síwájú. Yà sí pé Ọlọ́run máa fún àwọn èèyàn ní ìtẹ̀síwájú gidi ní oṣù táwa yìí. Àmì yìí ló bá oṣù yìí jáde. Àwọn ọmọ February tẹ́lẹ̀ ọmọ ìtẹ̀síwájú ni wọ́n máa ń fẹ́ ṣeré ìtàgé. Irú wọn wò wọ́n, ẹ máa rí wọn dáadáa nínú agbábọ́ọ̀lù àbí àwọn géèmù tó máa fẹ́ ní àwọn àṣeyọrí kan lóyá lórí géèmù, bóyá lórí nǹkan. Tí ò bá kéèsára ó lè fọ́ọ̀lù sí tẹ́tẹ́. Wọ́n máa ń fẹ́ jẹ́ pé kó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ aṣẹ́gun lórí ẹni kejì. Bí bàtẹ́ pé kí competition wà káwọn wá jẹ́ aṣẹ́gun. Ẹ wá wò àmì wọn gangan ló yọ nínú oṣù táwa yìí 1 and 2. Àwọn ọmọ February àwọn náà máa ń like aṣọ multicolor, ṣùgbọ́n àwọ̀ wọn gan náà ni white, blue, yellow. Àwọn ọmọ February wọ́n máa ń ní ìtẹ̀síwájú, wọ́n máa ń ní ọ̀rẹ́, wọ́n máa ń jẹ́ ọmọ tó máa ń kó ọ̀rẹ́, wọ́n máa ń báyàn ṣe. Àwọn ọmọ February wọ́n máa ń kó ọ̀rẹ́, wọ́n máa ń ní orí ọ̀rẹ́. Let me put it in this way, wọ́n máa ń ní orí ọ̀rẹ́. Àwọn ọmọ February wọ́n máa ń ní èèyàn míì máa wà kò ní lórí ọ̀rẹ́ bẹ̀tì kò ṣe tí wọn. Àwọn máa ní orí ọ̀rẹ́, wọ́n dẹ̀ máa ní ìtẹ̀síwájú. Ẹ̀rí tó bá ń lé nǹkan tó ń lé yẹn tí wọ́n ti bá
wọ́n á rí pé nǹkan táwọn ń lé yẹn àfi káwọn gbà, wọ́n dẹ̀ máa ní Ọlọ́run. àmọ́ February já àwọn ọmọ tó yẹ kó máa ń ṣe kíni, wọ́n máa ní Ọlọ́run. fún díẹ̀ yìí tó bá jọmọ February, súnmọ́ Ọlọ́run lásìkò yìí fún àmì tó jáde nínú ọdún yìí. àmì ọdún yìí ní pé 1 and 2, 1 and 2. 1 yẹn mí ní pé Ọlọ́run, 2 mí ní tẹ̀síwájú. so àmì yẹn bá oṣù yẹn mú gọ́gán. tí o bá lè gbàdúrà every Tuesday, ìwọ tó máa jẹ́ February, àbí kí gbogbo èèyàn kúkú máa gbàdúrà ní February pẹ̀lú àwẹ̀ ní oṣù February, ó ṣeéṣe kan ní ìtẹ̀síwájú. bẹ̀tì Tuesday làwẹ̀ yẹn máa dájú fún wọn. ìjọ́ mẹ́ta ni mo lè yàn, bẹ̀tì Tuesday ló dájú. ìjọ́ mẹ́ta tí mo lè yàn ní Tuesday, Thursday and Saturday, bẹ̀tì Tuesday yẹn òun ló dájú. tẹ́ ẹ bá lè gbàwẹ̀, tẹ́ ẹ lè gbàdúrà ní Tuesday yìí, lórúkọ Jésù àṣeyọrí máa farahàn. ẹgbẹ́ ẹmọ February, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yẹn, wọ́n ti sọ irú oṣù tó jẹ́ fún yín àti irú ọmọ tẹ́yìn gangan jẹ́. ẹ tètè mú tiẹ̀ ń bẹ̀ kó dẹ̀ tẹ̀lé iṣẹ́ àánú tí wòlíì fi sílẹ̀ fún ìwọ̀n ẹmọ February kẹrìbà rí ògùn. wọ́n ti ní oṣù yìí, oṣù tí àánú máa fọ̀n ni. àánú máa fọ̀n lóṣù yìí. tẹ́ ẹ bá lè gbààwẹ̀ ní every Tuesday pẹ̀lú Psalm 21, Psalm 1 àti Isaiah 60. ìwọ tó o bá ka Isaiah 60, kó Isaiah 60 yẹn ò bá ń wọ̀n láti kà, kó ka Genesis 1 to end, kó fi gbàdúrà every Tuesday pẹ̀lú agbára lọ́dọ̀ Ọlọ́run. ihun tó ń fẹ́ ọ̀run ajé ó tẹ̀ lọ́wọ́. Jésù Olúwa wa. wòlíì ẹ ti wà lórí òkè ọlọ́jọ́ 21 days. bẹ́ẹ̀ni. mo tẹ̀lé kọ́kọ́ kẹ́ bá mi fi àsìkò orí òkè kẹ́ bá fi súre fún gbogbo àwọn olólùfẹ́ wa táwọn wà ní ojú tó lé, pàápàá àwọn tí wọ́n ran ìjọ yìí lọ́wọ́. kẹ́ fi tọkàntọkàn láàrin ìṣẹ́jú méjì kẹ́ fi súre fún wọn. ẹ máa fún mi ní ààyè kí n ka Psalm kan. Psalm 1 ni máa kà fún gbogbo yín. gbogbo ẹ̀yin tẹ́ ìránṣẹ́ mi lọ́wọ́, tẹ́ sọ pé iṣẹ́ yẹn sẹ́ tọ́ àtẹ̀yìn tẹ́ ti rí ìyanu, àtẹ̀yìn tó pẹ́ ní expect ìyanu máa bí ayé yín wò bí mo ṣe ń wọ̀. Bíbélì sọ nínú ìwé Daniel orí 10 ẹsẹ̀ 10, ó ní ọwọ́ kankan mi ó gbé mi kúrò lórí eékún, ọwọ́ Ọlọ́run á kàn yín, á dẹ̀ gbé yín kúrò lórí eékún. ìfẹ́ tẹ́ ẹ ní sí mi, tẹ́ ẹ dẹ̀ ní sí ẹ̀mí mímọ́, tẹ́ ẹ ní sí Jésù, tẹ́ ẹ ní sí akiriṣore, tẹ́ fi ń ṣore, ojú òní pọ́n yín, ẹ̀rí ẹ̀ máa rà ànúgbà. ìbùkún ni fún ẹ̀yin ènìyàn yìí tí ẹ kò ní nínú àwọn èèyàn búburú, tẹ́ kò dónà ẹlẹ́ṣẹ̀, tẹ́ kò jókòó ẹlẹ́gàn, ṣùgbọ́n dídùn yín wà nínú òfin Olúwa, àti inú òfin Olúwa lẹ̀ ń ṣàṣàrò lọ́sàn-án àti lóru. ẹ̀yin yóò dàbí gítà gbèsè tí padò tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé yín kí ó sì rẹ̀. ohunkóhun tẹ́yin bá ti ṣe, òun ló máa ṣe déédéé. àwọn ènìyàn burúkú kò rí bẹ́ẹ̀, wọ́n dàbí èèyàn òkúta fẹ́fẹ́ lọ. àwọn ènìyàn burúkú yóò dìde dúró ìdájọ́, bẹ́ẹ̀ làwọn ẹlẹ́ṣẹ̀ kí ó dúró láwùjọ àwọn olódodo. nítorí pé Olúwa ti mọ̀nà yín olódodo, ṣùgbọ́n àwọn ènìyàn búburú ni yóò ṣègbé láì àti láíláí. àmín. ẹ̀mí mímọ́ Ọlọ́run sọ fún mi pé ẹ má bẹ̀rù, ẹ má fòyà, pàápàá ẹ̀yin ọmọ February, ẹ gbàdúrà dáadáa lọ́dún yìí, ìrì á tẹ̀ yín lọ́wọ́. gbogbo ẹ̀yin tí ẹ̀yin ti ṣẹ́ránṣẹ́ yìí lẹ́yìn, ojú òní tì yín ní orúkọ Jésù. àmín. ẹ̀yin tí ẹ wá ń béèrè pé kí n wádìí sí Miracle Destiny Candle báyìí, Ọlọ́run ti fi àṣẹ fún wa, bẹ́ẹ̀ jẹ́ kí n pè mí kí n mọ̀ pé o máa lò kí n tó sẹ́ǹdì ẹ̀sẹ̀, àbí kó tó wá gba Miracle Destiny Candle ẹ̀. títí ọdún ìjálẹ̀ lọ́run fún aláṣẹ lé lórí láti lo Miracle Destiny Candle. ẹ̀rí àwọn èèyàn jẹ́rìí sí agbára Ọlọ́run, àti rẹ́ni tó jẹ́rìí tí ó tẹ̀ tún ṣe Nàìjíríà, àti ráwọn ti Nàìjíríà àwọn yẹn ti ẹ̀pọ̀ láti January, ṣùgbọ́n àtún arẹ́ni tó jẹ́rìí tó tún wá fi àánú ìmoore hàn. ẹ̀rí tá à ń rí church wa ni pé ló bá dijọ́ Sunday kan gbóúnjẹ sí wa lẹ́nu, láti January láti ń jẹ́rìí sí tán dẹ̀ gbóúnjẹ sí wa lẹ́nu nínú church wa every Sunday, kò tí ì mísì kan. ṣùgbọ́n ní bàbàrà ẹnìkan pè mí nílùú Amẹ́ríkà, ó ti pé 57 years kò níyàwó, ṣùgbọ́n Ọlọ́run wá ṣe ìyàwó rẹ̀ lọ́dún yìí. nígbà tọ́lọ́ ẹni tó ti ń bẹ̀bẹ̀ fẹ́ ọmọ 50 tí wọ́n fẹ́, tó ń bẹ̀bẹ̀ fẹ́ ọmọ 45 tó ń yùn sílẹ̀, ṣùgbọ́n ọmọ 29 years ó fẹ́ báyìí,
ó tún sọ fún bàbá pé òun ò ṣe boyfriend and girlfriend man friend and girlfriend o woman friend o òun fẹ́ ṣe ìyàwó ni tẹ́ bá mọ̀ pé máa fẹ́ òun ò wọ́jọ́ orí yín ó ní ìgbà àkọ́kọ́ tó ń gbọ́rú ẹ̀ nìyẹn ó jẹ́ ìyàlẹ́nu ó ní mo sọ pé ìyanu máa ṣẹlẹ̀ nígbà tó ń lo miracle destiny candle pé before 21 days òun máa rí ìyanu ó ní òun ò gbọ́dọ̀ purọ́ òun wà lọ́dọ̀ àwọn àna òun báyìí gbogbo àwọn àna ẹ̀ márààrún tó wà ń bẹ̀ òun ló ra miracle destiny candle fún tínú ẹ̀ dùn rẹpẹtẹ ó wá béèrè pé kí ni a fẹ́ kó òun ṣe fún ìjọ Ọlọ́run a sọ fún pé jẹnẹrétọ̀ ọjọ́ ti bàjẹ́ ẹ̀rí ó dẹ̀ sọ fún wa pé èèlò ló fẹ́ ná wa mo ní àfi tá a bá lọ síbi tán ti ń tà ó ní ká lọ ká pè wákàtí kan a pè ó dẹ̀ ra jẹnẹrétọ̀ 750,000 ó rà fún ìjọ Ọlọ́run mo kí yín sà mo kí yín sà mo kí yín sà mo kí yín dáadáa orí tẹ́ ṣe yẹn àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà gbogbo àwọn èèyàn náà ń wo pé jẹnẹrétọ̀ yìí dára ó ju tá à ń lò tẹ́lẹ̀ lọ orí tó ju báyìí lọ tó ju orí tẹ́ ti ní níbi tẹ́ ti mú owó yẹn jáde ọ̀run á ṣe nínú ayé yín ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín mo á fi àsìkò yìí tún bẹ̀bẹ̀ ẹ wo réètì tó wà lọ́wọ́ mi réètì tá gbà ní LTV réètì tá gbà ní LTV rẹ̀ tí Agége stadium wà ń bẹ̀ so réètì yìí millions of naira la fẹ́ lò sí ìsọjí yìí tàgbàǹgbà ọjọ́ kan ṣo ní Agége stadium tàbí LTV tá fẹ́ lò a fẹ́ ìrànlọ́wọ́ yín orí òkè yìí lọ́lọ́run sọ pé ó máa fix date ẹ̀ àti lọ fún ẹ̀kọ́rì rate tá gbà ní ẹ̀rí àwọn rate yẹn ìtó kéré jù òun ni ibi tá fẹ́ fi gba àyè 1.7 million 364 òun ló wà níbi ìtó kéré jù nínú all tá fẹ́ lò ẹ̀rí bẹ́ẹ̀ àwọn míì tún wà tán tún jù bẹ́ẹ̀ lọ lọ́tún lósì à ń fẹ́ ìrànlọ́wọ́ yín láti lè jẹ́ pé kí ìsọjí yìí kó lè ṣe ṣe ń tọ́lọ́run bá fi ràn yín lọ́wọ́ máa dárúkọ àkáǹtì tẹ̀lé bá ṣe nǹkan sí ẹnì kan ṣo tó bá dẹ̀ lè gbé kó sọ fún mi a fẹ́ instrument tó tóbi tó máa wá rẹ́ǹtì fún wa lọ́jọ́ yẹn ká máa lè lò àwọn chair táwọn èèyàn fẹ́ lò àtàwọn nǹkan mìíràn tá fẹ́ fi ṣe crusade yìí ọjọ́ kan ṣo ni láti àárọ̀ títí di alẹ́ ipò ti ìránṣẹ́ yìí lọ́wọ́ àwẹ̀ àti àdúrà tí gbogbo wa gbà tá fi ń bí Ọlọ́run wàá jèrè ẹ̀ ní orúkọ Jésù so ẹ lè fi nǹkan sí àkáǹtì yẹn. ǹjẹ́ ti pàkáǹtì yẹn sà. máa pè é sìn sà. ẹ pè sà. First Bank Michael Olohumbe Lawal 311-621-6778 àkáǹtì yẹn nìyẹn lórúkọ Jésù bẹ́ẹ̀ tí ń fi sí ọ̀run á máa ràn yín lọ́wọ́ ẹ dẹ̀ lè pè mí kí n kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi iye tí mo fẹ́ lò àyẹ̀ntẹ́ bá dẹ̀ fi sí náà ẹ pè mí kí n súre fún yín lórí 070-360-387-57 070-360-387-57 lórúkọ Jésù ọ̀run á ràn yín lọ́wọ́ Jésù Olúwa. àmín àmín lórúkọ Jésù ọ̀run á ràn wa lọ́wọ́ ẹ jẹ́ kí àwọn náà ràn ìsọnù wa lọ́wọ́ wọn ní ẹni tí ó bá nípa láìsàn lọ́wọ́ fún òun náà ní ẹnì kejì rẹ iṣẹ́ Ọlọ́run lélẹ̀ ká ràn iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ láti fẹ́ àánú lọ́dọ̀ náà ẹ kó náà gbèsè Ọlọ́run lárugẹ agbára Ọlọ́run bá a fi àánú wá àwa náà rí a tún lọ náà a tún padà bọ̀ lọ́jọ́ míì kẹ́wọ́n máa ń sọ pé Ọlọ́run bá ló ní wá òun ló lẹ̀mí wa òun ló ní gbogbo ń ta ni àwọn ò ní kú ẹni ò ní kú o ilé gbogbo ńlọdẹ wa ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.